Praise the Lord, church. You might be here today and you think God has not done you well. But if you are able to sit down and think through, you will know that your God is good. Think about the fact that you are not in the hospital. Think about the fact that you are not in the mortuary. Think about the fact that you have the awareness of what is going on around you. Àìmọye àwọn ènìyàn ni wọ́n wà lọ́spítù lọ́wọ́lọ́wọ́. Ọba tí ò jẹ́ kó o gé lórí. Ọba tí ò jẹ́ kó o fọ́ lójú. Ọba tí ò jẹ́ kó o gé lápá. Ọba tí ò jẹ́ kó o gé lẹ́sẹ̀. Ọba tí ò jẹ́ kó o ya wèrè. Ọba tí ò jẹ́ kí wọ́n máa gbé ẹ dìgbàdìgbà kiri. Fi ọpẹ́ fún Ọlọ́run yẹn. Gbanigbani tí ayé ń sáyà. Is the lily of the valley, the rose of Sharon, Elohim Israel. Is the King of Kings, the I am that I am. The one who was, the one who is, and the one who is to come. King over time, the king over situation, the king over happenstance, the king over circumstances. Ọba tó rìn lórí omi tí ò fara komi. Ọba tá a kò níwájú ilé ká tó tajú kó àti tìbà lẹ́ǹkùlé. Ọba àwọn ọba kò kúrò lójú kan. Bá a ṣe ń sáré tó iwájú la ó máa bà. Olúwa mi ní jẹ́ bẹ́ẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò lónìí. Àtúntì dé. Ẹ mọ̀ wò pé mo lárákùnrin lọ látẹ̀yẹjọ́ yìí. Àní àsìmí díẹ̀ náà ni. Ṣé ẹ mọ̀ pé ẹni bá sá làálàá kòókòó jànjàn tí ò fúnra rẹ̀ ń sinmi. Nílé ayé tá a wà yìí kò sẹ́ni tí ó sọ fún ọ pé kó rìláṣì. Ó dìgbà tára rẹ gan bá wá sọ fún ọ pé relax man. Ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá o, àtúntì dé o. Dẹ́rù Agbọ́lá rédíò TV láwà ẹ̀já máa kíra wa kú ọdún tuntun. Happy New Yam. Akíra wa kú ọdún tuntun nù. Happy New Yam báyìí máa ń pè lọ́dọ̀ wa nù. Ẹ kú ọdún tuntun. Happy New Year. Ladies and gentlemen, welcome to the show. This is Ṣọ́wọ́nyá right from Dẹ́rù Agbọ́lá rédíò TV. You welcome again. Kí la máa fi bẹ̀rẹ̀? A máa fọpẹ́ yin Olúwa lógo náà ni bágẹ̀. Sings my soul, my Savior God to thee. How great thou art, how great thou art. Ọkàn mi yin Olúwa lógo, mú ọrẹ wá sí ọ̀dọ̀ rẹ̀. Ìwọ tá a gbàlà, ìwọ tá a wòsàn, ẹgbọ́n náà ta làbá àyìnbí rẹ̀. Olúwa tó ṣọ́ wa látọdún tó kọjá, tó tún jẹ́ àpàdé lórí ètò Ṣọ́wọ́nyá lónìí. Ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú. Ọ̀pọ̀ lẹ́ni tá a mọ̀ tí kòrónà ti pa. Ọ̀pọ̀ làwọn tá a mọ̀ tó yẹ pé wọ́n kàn délé náà sí kìlà àgbúrò wọn mọ́. Ọ̀pọ̀ náà rìnrìn àjò nínú snow nínú òtútù lórílẹ̀‐èdè Nàìjíríà tó yẹ pé ikú náà fi ṣèfàjẹ́. Ọ̀pọ̀ ló yẹ pé ọwọ́ àwọn Fúlàní gan-an bọ́ sí. Ọ̀pọ̀ ló bọ́ sọ́wọ́ kidnapper. Ṣùgbọ́n èmi àti yín báyìí àtúpàdé àtúnríra wa lọ́dún yìí kí wá ló ṣe tá à ní dúpẹ́ lọ́wọ́ thank God. Ẹ jẹ́ akọrin kájọ jó kájọ yọ̀. Welcome to the show. Hallelujah. 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 Amen. Ọlọ́run tó dá wọn òkè yìí ga dé. Èyí ni mo fi ọpẹ́ ìfún. Ọlọ́run tó dá wọn òkè yìí ga dé. Èyí ni mo fi ọpẹ́ mi fún. ń gbọ́ tó o bá tún yin bàbá gọ́ọ̀dù ta ló bá tún máa yìn. Tá a bá wò ó dàbí ẹ pé láti November bẹ́ẹ̀ October láti pàdé
a mọ̀ pé a ṣètò díẹ̀ nígbà kérésìmesì tá a ní káwọn èèyàn ọgbẹ́bùn a tún ti kẹ́lu ẹgbàmí ètò rèé o Monday and Friday la máa ṣètò wa ètò wa ní ètò yìí ní Ṣọ́wọ́nyá láti Dayọ̀ Agboola rédíò TV ẹ máa join wa lọ́jọ́ ajé àtọjọ́ Jímọ̀ bẹ́ẹ̀ mọ́ pàdé wa lórí ètò Ṣọ́wọ́nyá ẹ mọ̀ pé ọdún tó kọjá tá a bá di ṣètò ìbéèrè wà tá à ń jù sáwọn èèyàn tó yẹ pé wọ́n sì ń fẹ̀bùn wọ́n ń jẹ̀bùn bákan náà lọ́dún yìí bá a ṣe bẹ̀rẹ̀ yìí o ọdún ìjẹ̀bùn ní ọdún májẹ̀bùn ẹ wò ó nọ́mbà tẹ́ ń wò lókè o nọ́mbà tẹ́ pè sínú adínlẹ̀ kọ̀ọ̀kan lójúmọ́ kọ̀ọ̀kan tá a bá ti wá sórí ètò èèyàn 5 láǹfààní wà fún láti jẹ̀bùn tó jẹ́ pé 1000 ní lówó Nàìjíríà wọn àti ẹ̀jẹ̀ á sẹ́ǹdì owó kéékèèké mọ́ báyìí wọ́n ní tọ́ọ̀ bá fẹ́ sẹ́ǹdì owó kọ́ mọ́ sẹ́ǹdì dọ́là ẹ lára báwọn èèyàn dọ́là ẹ bá ti jẹ̀bùn ààrẹ nìkan Nàìjíríà tí ọba wà sanwó fún wọn ẹyin orí ètò Ṣọ́wọ́nyá lẹ́wà Dayọ̀ Agboola yín rèé bàbá ló ń ta ṣé àfíà lẹ́wà ẹ tó lọ sóko ẹ kú àbọ̀ o ẹ̀yin tẹ́ ẹ ti lọ sódò ẹ kú àbọ̀ ẹ̀yin tẹ́ wà lójú ọ̀nà ibi iṣẹ́ mo kí yín o Ṣọ́wọ́nyá lẹ́tò náà láti Dayọ̀ Agboola Ṣọ́wọ́nyá lẹ́tò ètò tẹ́ ẹ fẹ́ gbọ́ ẹ ló ti pẹ́ tẹ́ ti gbórin mọ́ a máa ju orin yẹn náà sóde náà ẹ̀kọ́ jẹ́ àyìn Olúwa lógo bọ́. àtòbí tó wà dára tó ẹ dára Olúwa mi ẹ dára sí mi ẹ dára Olúwa. Ọlọ́run bá dáa fún ọ tọ́lọ́run ṣe ọ́ lóore tọ́lọ́run ṣe ọ́ lógo ìwọ dúpẹ́ kó táǹkì gọ́ọ̀dù èmi dúpẹ́ tèmi o mo dúpẹ́ kó pa mí mọ́ ó pa ẹbí mi mọ́ ó pa gbogbo àwọn tí mo mọ̀ mọ́ adúpẹ́ lọ́wọ́ thank God. You are the pillar that holds my life. Master Jesus, you were the pillar that holds my life. Master Jesus, you were the pillar that holds my life. Ẹni tí ń bẹ láhàámọ́ Fúlàní darandaran kọ̀mọ̀ lè dúpẹ́ báyìí ẹ gbà mí ní ọmọ pariwo ẹni tó ti kú òmọ̀ lè fọhùn mọ́ ẹni tó wà mọ́ṣúárì ò lè fọhùn ṣùgbọ́n àwa tá a wà láyé tá a wà láàyè tá a mọ́dún tó kọjá jẹ tá a ju coronavirus tá a jù sẹ́yìn tá a kọjá àwa náà là ń dúpẹ́ lọ́wọ́ Elédùmarè Olúwa ọba o ṣeun o kábíyèsí rẹ àtọ́bàjáyé bá. Master Jesus, you are the pillar that holds my life. Ẹ̀yin ni bàbá tó bàbá ẹ̀yin ni bàbá tó ju bàbá ẹ̀yin ni bàbá tó bàbá ẹ̀yin ni bàbá. You are more than a father. You are more than the king. You are more than everything to me. You are my father. Hey. Ẹ̀yin ni bàbá tó bàbá. Ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ. Ẹni tó ju bàbá wa lọ. Ṣáàtúmọ̀ àlọ́pọ̀ tó bàbá ó ju bàbá lọ. Ọlọ́run mi ló ń jẹ́ bẹ́ẹ̀ ọba Èdùmàrè tó bẹ kúwò tó mú kú lẹ́rú ògbógbó tìrùbú ọba tí kì í jẹ̀bi màmá wípé àgbógbógbó ọba tí kú ṣe lọ́ba gbókírígbókìrì gbógbógbó Èdùmàrè tó gbótógbó tayọ ọjọ́ tó tẹ̀ pa ìtàn ẹ̀yin ọba òun náà ló ní àmọ́ bẹ́ẹ̀ tá a fi ń bẹ o òun náà ló ń pa wá mọ́ ló ṣe wá bí ẹyin ojú rẹ̀ kábíyèsí ẹlẹ́rù níyìn ìbà rẹ̀. You never change.
Ancient of days. Ancient of days. As old as you are. 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 You will never change. You will never ibikíbi tẹ́ ẹ bá wà change. bó jẹ́ nùṣẹ́lẹ̀ wà ní ẹ̀yìn ẹ̀kàn rárá mọ́ jùlù bébélé tẹ́ ẹ bá ń wa mọ́tò ẹ̀rí bóyá mi rí ẹ̀yìn náà mọ́ mi rí bẹ́ẹ̀ kọ́mọ̀ lọ bẹ́ẹ̀ kò síbi tẹ́ ẹ wà tẹ́ ẹ ti lè rí wa àní ò síbi tẹ́ ẹ wà tẹ́ ẹ ti lè gbọ́ wa màmá wípé mọ́rù lé ògùn ẹrù wàláì tẹ́ èbó bá ru ọrùn ọ̀wọ́ ìwọ má ní íńtánẹ́ẹ̀tì àti dìváìsì lògùn ẹ̀ tó o bá ti lè ní íńtánẹ́ẹ̀tì tó o ní dìváìsì tó o ní iPhone ní o tó o ní iPad ní o tó o ní Android ní o tó o ní laptop ní o tó o ní desktop kọ̀mpútà wà láìtàlá ibikíbi tó o bá wà tó o bá yà sí ní íńtánẹ́ẹ̀tì ọmọ wò wá ní direct live and direct bẹ́ẹ̀ bá ṣe ń wọlé náà a mọ̀ kí yín kọ̀ọ̀kan a ṣe ń sẹ́ẹ̀tì àwọn kìíní wa again náà ni a lọ recession ẹ mọ̀ pé recession náà máa ń wà country gan máa ń ní recession wọ́n gbà padà wáyé rí pé oríṣiríṣi nǹkan la tún ti kó sí àdúpẹ́ lọ́wọ́ bàbá tángọ́ọ̀dù Elédùmarè bàbá wa gbọ́pẹ́ wa àbá. òkú mi ó lè yí òkú mi ó lè yí bàbá. You are bigger than what people say. Jehovah, you are bigger than what people say. You are bigger than what people say. àsìkò bó ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà o What people say. tá a bá láṣẹ bí ẹ̀ pé àgbọ̀ wà látàláì àtàrà wa jẹ́ ní You are ìran Yorùbá what people say. tá a bá láàdákẹ́ tá à ń wòran à ń dìsíìbù ara wa ni mo ní wọn ní sọ̀rọ̀ mọ́ọ̀chì lérí ẹ̀ ṣùgbọ́n a lè ṣe àmọ̀yẹ̀wò náà bó o ló ti á jẹ́ tíran àtọ̀rìn wá kan wà mọ́ kó wà lẹ́rú ńlẹ̀ Yorùbá ìran àtọ̀rìn wá wọ́n gba ẹ̀mí ẹranko ẹ̀mí màlúù wọ́n gbà á pé ó ṣe pàtàkì jẹ̀mí èèyàn lọ èmi ò ní káwọn èèyàn rè máa jà o ṣùgbọ́n ọmọ Yorùbá ẹ jí gìrì sóhun tó jẹ́ titi wa gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́ mi tá a jọ ń sọ̀dẹ̀ tí mò ń sọ yìí tẹ́ ẹ gbédè tí mò ń sọ yìí ẹ jí gìrì sóhun tó jẹ́ tilẹ̀ wa ẹ jí gìrì sóhun tó jẹ́ ti Yorùbá ẹ jẹ́ káwa Yorùbá ká fẹnu ara wa kó ẹ jẹ́ wa Yorùbá ká kọjú sọ́nà kan náà pé ibi tá à ń lọ rèé kì í ṣe pé kẹ́nìkan máa fà báyìí kẹ́nìkan máa fà sọ̀hún ẹ jẹ́ àjọ gbé pé ibi tá a fẹ́ lọ rèé a fẹ́ gbalẹ̀ Yorùbá padà lọ́wọ́ àwọn àtọ̀húnrìnwá yìí ẹ wá jẹ́ sọ nǹkan fún yín o ogun ti wọlé ogun ti wà lẹ́kùnlé ogun wà káàkiri ilẹ̀ Yorùbá ẹ wá mọ̀ tán fọ́ni jù ní pé àwọn àtọ̀húnrìnwá yìí ilẹ̀ Haúsá nìkan mọ̀kọ́nà ti ń wà káàkiri kọ́ńtì tó wà káàkiri Nàìjíríà ni a gbọ́ pé àwọn kan ń gba Ṣakí wọ́n ń gba bẹ́ẹ̀ wọlé a fẹ́ káwọn Yorùbá gan kán lọ bá wọn tán wà ní ibodè òun náà gbogbogbò tó wà ń bẹ̀ kán máa yẹ̀ wò kán máa yẹ pé mọ́tò nìkan là ń wò tó di pé wọ́n ń darán wọlé àdúró ẹran tán kó káàkiri nígbà bá fi máa di ọjọ́ Friday wọ́n ó ṣó àwọn fídíò kan fún yín tẹ́ran fi ń wọnú Lẹ́kì tẹ́ran wọnú ìgboro inú gbóná ti ń dẹran ọ̀sẹ̀ á jẹ́ tẹ́ran wọnú ìgboro àwa Yorùbá á sùn ọmọlẹ̀ Yorùbá á ti sùn wọ́n láwọn kan ń talẹ̀ fún Fúlàní àwọn kan ń talẹ̀ fáwúsá torí ọ̀nà àtijẹ́ kí wàá ló dé ẹ̀talẹ̀ tán wọ́n wá di wàhálà sí ọmọ Yorùbá lọ́rùn èyí ọ̀sẹ̀ ó ní wọn fẹ́ sọ̀rọ̀ torí pé tí n bá ní sọ̀rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a lù ú pàpà ni o bọ́bá yẹn ń ta bálejò ní ọmọ tàbó ńlé
ṣùgbọ́n torí pé àdúyà ìbẹ̀rẹ̀ ètò báyìí ẹ má jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní sọ ògúlùtù ẹ má ti gẹ̀ mọ́ sọ òkò ṣùgbọ́n ibi tó bá mọ̀ pé ó yẹ kó o ti tún orílẹ̀-èdè Yorùbá ṣe ẹ rí pé kò pé orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè Yorùbá orílẹ̀-èdè Yorùbá ibi tó bá mọ̀ pé ó yẹ kó o tún orílẹ̀-èdè Yorùbá ṣe ìwọ ọmọ Yorùbá tó ń gbọ́ mi ibikíbi tó bá wà ipa tó rò pé ó yẹ kó o kó jẹ́ ká kó owó lọ́fẹ́ fi ránṣẹ́ ni yá kó tágbùm lọ́fẹ́ fi ránṣẹ́ ni yá gbọ́n pa ẹ̀ àwọn èèyàn yíwá náà ti ṣe tán ìyá ti jẹ wá tó ń lẹ̀ Yorùbá o ní location 9 wọ́n dàbí ẹni pé wọ́n rí tiwa rò ń bẹ̀ ẹ̀ wá jẹ́ káwa náà wá dìde gírí ká kóra wa ká bára wa sọ̀rọ̀ káwa náà gba ohun tá a fẹ́ nǹkan mọ́ wá lónìí kọ́hún mo kàn ní kí n yàbá nítorí pé tọrọ ó ń gbé mi inú tí n bá sọ báyìí mo tún lè gbàgbé rẹ ẹ sì já mọ́ gbádùn orin lọ ká máa yan Olúwa lọ bọ̀. All I have is you. All I have is you. All I have is you in heaven and earth. All I have is you. Jesus, Jesus. Jesus. All I have is you. Jesus. All I have is you. Be lifted up. Be lifted up. Oh Lord, be lifted up. Hey, for you are holy, righteous and worthy. Oh Lord, be lifted up. Be lifted up. Be lifted up. Be lifted up. Oh Lord, be lifted up. For you are holy. For you are holy, righteous and worthy. Oh Lord, be lifted up. Mo ń gbé ọ̀gá o, mo ń gbé ọ̀gá o, mo ń gbé ọ̀gá o, ọba ìgbàlà. Ó gbé ọ̀gá, Mo gbé ọ̀gá, ó gbé ọ̀gá, ó gbé ọ̀gá, ọba ìgbàlà. àní Àtàbàtúbú Ẹlẹ́dùmarè gbanigbani tí ayé ń fẹ́. Àtòfiṣẹ́ ogun rán, mo gbé ọ̀gá o, mo gbé ọ̀gá o, mo gbé ọ̀gá o, ọba ìgbàlà. Ó gbé ọ̀gá, ó gbé ọ̀gá, ó gbé ọ̀gá, ọba Torí ìgbàlà. náà, ìgbà tí mo wà láyé sẹ́yìn mi àyìn bàbá. Àní ẹni tí kò yín bàbá. Òkú kélété ni, Ẹ sọ pé olówólọ́wọ́ bí oyin bàbá. òkú kélété ni, Àní ó bímọ láyé bí oyin bàbá. òkú kélété ni. Ọba onílé ayọ̀ mo gbé dá. Ọba ẹlẹ́rù níyì mo gbé. Mo gbé ọ̀gá. Mo gbéga, mo gbéga, mo gbéga. Mo gbàgbé ọ̀gá. Mo gbéga, mo gbéga, mo gbéga. Ọba àwọn ọba. Ọba onílé ayọ̀ mo gbéga. Ọba ẹlẹ́rù níyì mo gbéga. Ẹ bá mi gbéga, ẹ bá mi gbéga, ẹ bá mi gbéga. Ẹ bá mi gbé Jésù ga o, ọlọ́lá. Ẹ bá mi gbéga, ẹ bá mi gbéga, ẹ bá mi gbéga. Ẹ bá mi gbé Jésù ga o, ọba ọlọ́lá. Àní ẹ bá mi gbéga, ẹ bá mi gbéga, ẹ bá mi gbéga. Ẹ bá mi gbé Jésù ga o, ọba ọlọ́lá o. Ẹ bá mi gbéga. ẹ̀bẹ́ mi gan gbéga ẹ bá ń gbéga ẹ bá ń gbé Jésù ga ọba ọlọ́lá ẹ̀yin ta ló bá tún gbéga tí ọba ṣe Jésù náà ta ló fẹ́ gbéga tí ọba ṣe Ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dá wa sí tó pa wá mọ́ bí ẹyin ojú rẹ̀ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ṣọ́ wa gbogbo ìlà ìlò tó ń lọ káàkiri àgbáláyé ó tún pa wá mọ́ bí ẹyin ojú agbára ńlá ń bẹ lọ́wọ́ Ọlọ́run tó fi ń wò wá sàn gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ ní kòró tẹ́ ẹ ti jàjàyé o àbáyín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o
ẹ̀yin tó yẹ pé ẹni àìsàn míì náà tọ́lọ́run wò yín sàn àdúpẹ́ ẹ̀yin tẹ̀sí wà nípò àìsàn náà ọlọ́run bá wa tú nílẹ̀ ọlọ́run wò yín sàn ẹ wo ògbólógbò ọdún tó kọjá 2020 ọdún lágbàá ni ṣùgbọ́n àti wọ ọdún ayọ̀ ọdún ìtẹ̀síwájú ọdún tó yẹ pé a mọ̀ lọ sókè ni àti ìgbọ́lá burú kódà àdúpẹ́ bọ́dún ìṣe ń lọ ìròyìn ayọ̀ tá à ń gbọ́ gan-an ní lórílẹ̀‐èdè Amẹ́ríkà àti gbogbo eléyìí tá à ń gbọ́ káàkiri àgbálá ayé àmọ́ àdúpẹ́ rẹ̀ lọ́wọ́ Ọlọ́run ń bọ̀. látọjọ́ tí mo ti rìn mi ò rí irú Ọlọ́run èyí rí. ṣèbẹ́yìn ló bá tẹ̀ ṣèlérí tẹ́ ẹ múṣẹ́ o òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ gbanigbani tí ayé ń sáyà kábíyèsí mi ò rí irú Ọlọ́run èyí rí o látọjọ́ tí mo ti rìn mi ò rí irú Ọlọ́run èyí rí. ó dá mi lójú mi ò rí orí o Ọlọ́run mi àmọ́ mo ń ríṣẹ́ rẹ Olúwa mi ò rí orí o. Production Babalonta Studio is the best for sound and quality production. Babalonta Studio is the best. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is few. Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on Agboola Adedayo 68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. bó ṣe jẹ́ náà nù Babalonta Production ìyẹn náà ní ultimate ní audio visual ẹ fẹ́ ya fọ́tò ní ẹ̀yìn ẹ kàn sí wa ẹ fẹ́ ṣe fídíò ẹ kàn sí wa ẹ fẹ́ MC àní ẹ pè wá ẹ fẹ́ live band ní àwa la wà ń bẹ̀ bóyá pé DJ lẹ́fẹ́ àwa ń bẹ̀ ẹ fẹ́ rìkọ́dù nínú stúdíò ní àwa ń bẹ̀ o ẹ fẹ́ ṣàwo ni ẹ fẹ́ ṣe demo ẹ fẹ́ ṣe anything ẹ fẹ́ program beat ẹ̀yìn ẹ kàn sí wa nọ́mbà ṣe rí nọ́mbà tẹ́ ẹ wò lójú òòrùn ẹ̀yìn ẹ pè náà tẹ́ bá ti pè é á dà yín lóhùn lórí ẹ̀ wọ́n ti Babalonta gangan 443 760 8578 ní lẹ́yìn ẹ pè nọ́mbà stúdíò yìí á dà yín lóhùn aláàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni o fún oore ńlá ńlá tó ṣe nínú ayé wa ká mọ̀ dúpẹ́ lọ́wọ́ thank God bàbá God ẹ mà ṣe. Ọlọ́run mi ní pé ẹ wá. kì í ṣe mi mọ̀ ọ́ ṣe kì í ṣe agbára mi kì í ṣe títóbi mi lẹ fi dá mi sí o bàbá Olúwa o kì í ṣe. kí la mọ̀ ọ́ ṣe gan-an kò sóhun tá a mọ̀ ọ́ ṣe agbára wo la ní irọ́ òfúùfù tẹ̀tẹ̀ ṣùgbọ́n oore ọ̀fẹ́ Ọlọ́run ló fi dá wa sí ó wọ Ọlọ́run ló jẹ́ ká máa bẹ ó wọ Ọlọ́run ẹ̀gbọ́n igi gbígbẹ dúró tútù wó lulẹ̀ ẹ̀yin mà fọwọ́ Ọlọ́run ni ẹni tó wà healthy gan-an ó kú té ká tó wá láwọn tán ṣàìsàn tọ́lọ̀ ń dá sí àdúpẹ́ lọ́wọ́ bàbá God ijó ọpẹ́ rẹ̀ dà. mímọ̀ ṣe kọ́ Kì í ṣe agbára mi, agbára kọsẹ̀. kì í ṣe títóbi mi, lẹ́mi lámi sí o bàbá. ibi tẹ́ sì mí dé mi ò mọ̀ pé mo lè débẹ̀ o bàbá mo yìn ọ́ lógo mo yìn Olúwa. Mo yìn Ọlọ́run.
yàn ọ́ lógo Olódùmarè fún bó ṣe ń bá ilẹ̀ Yorùbá lọ. mo yàn ọ́ lógo Olódùmarè bó ṣe ń pa gbogbo ẹbí wa mọ́. mo yàn ọ́ Olódùmarè fún gbogbo àwa tẹ́ jẹ́ ká bọ́dún enjoy 2020 àti wa enjoy 2021. ọpẹ́ ló yẹ àtúntì bẹ̀rẹ̀ lórí ètò náà ni o ṣọwọ́n yára o àti dé báyìí Monday and Friday ẹ máa pàdé wa láago méjì Monday Friday àwọn ètò wa yòókù náà bẹ̀rẹ̀ sí ní gorí afẹ́fẹ́ láìpẹ́ a ní kí kálukú ó gba recession nítorí coronavirus àbí ẹ mọ̀ pé bó lẹ́yìn ṣe wá nu studio tí wàá mọ̀ da mask bomú nígbà coronavirus sì pọ̀ ń gbòòrò káàkiri àbá ní kí kálukú kí wọ́n máa lo mask náà àbí kí kálukú ó fi tì mọ́lé ṣùgbọ́n nísìnyí olúwa ọba ti tú wálẹ̀ ká bẹ̀rẹ̀ náà ni ká mọ ẹ̀gbẹ́mẹ̀tì ara wa èébà. ibi tẹ́ sí mi dé lọ́wọ́ pé mo lè débẹ̀ o oyin ọlọ́gbọ́. àtìlẹ́yìn kojú má ti ní mo yàn ọ́ o. àtìlẹ́yìn kojú má ti ní mo yàn ọ́ o. àtìlẹ́yìn kojú má ti ní o mo yàn ọ́ o. àtìlẹ́yìn kojú má ti ní. àtìlẹ́yìn kójúmọ́ ti ni mo yàn ọ́ àdúpẹ́ lọ́wọ́ thank God. ẹ wò ó oúnjẹ lẹ́yìn bẹ́ẹ̀ ṣe ni àti ẹ fẹ́ ra oúnjẹ ìbílẹ̀ ẹ̀yin ẹ pè nọ́mbà tí ń bẹ lójú wòran yìí iṣẹ́ Pleasant Services nìyẹn alága àdúró lẹ́fẹ́ àbálága àjókòó decoration lẹ́yìn fẹ́ ṣe ni àbẹ̀wò ẹ̀yin ẹ ṣáà pé ẹ pè kẹ́ẹ̀kọ́lù nọ́mbà tí ń bẹ lókè náà ni yẹ́sìkẹ́ Greater than the overlord divine o. There is no one greater than the overlord divine. kọ̀sẹ́ń tó lágbára tọ́lọ́run Elédùmarè ọlọ́run alágbára kábíyèsí àtọ́bàjáyé èébà. There is no one greater than the overlord divine. Excellent Jehovah, marvelous Jehovah. There is no one greater than the overlord divine. and he say who is awesome than the overlord divine o. There is no one awesome than the overlord divine. and he àrò fáyọ̀ káṣọpẹ́ ló kù ọpẹ́ thank you baba God abba. There is a company in America, everybody call it Pleasant Services. You better call them for your event planning. Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services, they are wonderful. Ká má tiẹ̀ wá sọ tadarí ètò, alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wá pájú. Pabambari ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ́ fẹ́ tẹ́ ò ní rí. Ní the Pleasant Services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí +14436 534434 tàbí +14437 608578. The Pleasant Services. Oh my God, orí ẹ wà níbẹ̀. Call them for your event planning. The Pleasant Services náà nu mo lórí ẹ̀ wà ń bẹ̀ alága àdúró lọ fẹ́ ṣe ni àbí ẹ fẹ́ dáná oúnjẹ àbí alága àjókòó àbí decoration ẹ̀yin ẹ pè Pleasant Services ẹ̀rí nọ́mbà tẹ̀ ń wo lójú wòran yín o ẹ̀yin ẹ pè ẹ̀rọ nọ́mbà studio náà ni mo sọ fún yín mo ní àtúnyẹ̀ ìbẹ̀rẹ̀ náà ni o oríṣiríṣi náà lẹ́wọ̀n máa kó wọlé lóríṣiríṣi lọ́dún yìí àjọ máa enjoyment ara wa ni ẹ wo n ò ní mọ́jọ́sún kí ló dé n ò ní rọ́jọ́ muso lókun torí pé mò ń rọ́ọ̀ṣì ẹ̀ torí pé ètò míì fẹ́ wọlé mo wá ní ká tètè ṣe lè tán kíákíá mọ̀ wọ́rì kó tó di pa lọ náà ẹ máa rántí orin ṣọwọ́ ń yá wa láti ẹjọ́ yìí ọpẹ́ tá a ti gbọ́ mọ́ ṣọwọ́ yá lètò ètò tẹ́ fẹ́ gbọ́ o òun náà ni ẹjẹ́ àgbọ̀ná tàbá ti gbọ̀ná àwa pè yín sí ètò wa tó kù tó fẹ́ wọlé ń bọ̀ ṣọwọ́ yá rẹ̀ ó rèé. ètò Sówónyá tó ti dóde ẹ̀ má tẹ ọ́ kó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́ Sówónyá. Ètò Sówónyá ti dóde o
Ṣówónyá ti dòde o ẹ wá nǹkan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Ṣówónyá ti dé torí tòní àtúndùn ó dá gbọ́ngbọ́n akán sí i. Ṣówónyá ti dé. bẹ́ẹ̀ ni o ẹ kú lé làákàrà lé ẹ̀rìn wá ní tèrò ọ̀nà ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yá tẹ́ ẹ ti ń retí. Ṣówónyá. ni ó máa bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ níkànnì yìí Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà méjì alẹ́ ni ní Nàìjíríà agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom béèyàn bá míìsì tó Ṣówónyá lọ́jọ́ kan bí ẹni fi ìgùn ọ̀sán ògiri gbígbẹ ni Ṣówónyá pẹ̀lú Samis Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV ẹ ò gbọ́dọ̀ míìsì ẹ̀. ẹ wá nǹkan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Ṣówónyá ti dé torí tòní àtúndùn ó dá gbọ́ngbọ́n akán sí i. Ṣówónyá ti dé. bẹ́ẹ̀ ni Ṣówónyá ló ètò tó ń lọ lọ́wọ́ láti Dayọ̀ Agboola rédíò TV bàbá ló ń ta yín náà rèé o màmá wípé ẹni àtìtì sí kòtò tó tirẹ̀ sójú títì wọ́n lé bọ̀ lẹ́yìn ó gán lára wájú yẹ́sìkẹ́ ẹ wo ẹ tún kí á pàdé tó bá di ọjọ́ Wednesday ẹ já pàdé lórí ètò wa ní ètò yín Ṣówónyá torí ètò mi ìfẹ́ wọlé báyìí mo ní òní àfidúpẹ́ lọ́wọ́ bàbá táǹgọ̀dù ní àbìyìn olúwa fún oore ńláńlá tó ṣe nínú ayé wa ǹjẹ́ títí gbàtà máa pàdé ọjọ́ Wednesday ojú tẹ́ fi wò mí yẹn mọ̀ ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di o ẹ wo àwa lámọ̀ wá ẹ̀yin lámọ̀ bá ire àtayọ̀ ló máa pàdé wa ǹjẹ́ dìgbà náà ó dàbọ̀. Is your name